kì í ṣòní kì í ṣàná la ti ń tẹnu mọ́ wípé ìlò ewé àtegbò èyí tá a jogún bá lọ́dọ̀ àwọn baba ńlá baba wa ó ń ran ẹ̀yà ara àti ìlera wa lọ́wọ́ bàbá mọ̀ ọ́n lò. Ọlákúnlé Fásùgbà ló kọ mi, ǹjẹ́ ló kọ Ọlọ́run ni mò ń kí yín káàbọ̀ sórí ètò yìí. Ẹ farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin kẹ́ ẹ lè jàǹfààní tó wà nínú ẹ̀. Mo wà pẹ̀lú bàbá Aládò bá a ṣègùn lóòbàrẹ̀bá àkú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta o. Ẹ ṣeun olóòtú, a kú ọjọ́ mẹ́ta, Ẹ ṣeun. àdúrà ó gbà, Ọlọ́run á dá àwọn ọmọ wa sí. Àlọ yín àbọ̀ yín Ọlọ́run bá máa ṣọ́ yín o, ẹ dẹ̀ máa ṣe kòńgẹ́ oríire. Láti ilé iṣẹ́ Holy Peace Herbal Research Center òun ni a wà lónìí láti bá ṣe máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa ewé àti egbò, nípa àǹfààní tó ń bẹ ń bẹ àti àwọn ìmọ̀ ní oríṣiríṣi tó wà níbi ewé àti egbò. Orúkọ tèmi ni Dr. Sharafadeen Odùkọ̀yà Aládò, alága olùdarí ilé iṣẹ́ Holy Peace Herbal Research Center nílùú Abẹ́òkúta. Ohun tí mo fẹ́ ká sọ lénìí ó nípa àwọn ewé kan, àwọn ewé òun náà la lọ àbí ṣe àwọn powder yìí. Ó fẹ́ sọ nípa mẹ́rẹ̀ẹ̀rin yìí fún àǹfààní tí ó ń bẹ fún àwọn èèyàn. Ṣé rí àkọ́kọ́ ewé àti egbò ní tó dáa fún náà ni pé gbogbo àwọn properties tó wà nínú ẹ̀ òun náà ni wọ́n papọ̀ náà fi ṣe oògùn òyìnbó. Táwọn òyìnbó ò dẹ̀ pé bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n àǹfààní tó wà ń bẹ ni wípé tó fi ju ti tọ̀hún lọ ni wípé àwọn ìdààmú tó máa ń kó bára side effect ẹ̀ kò sí rárá nínú ewé àti egbò. Tó bá yọ chemical content pé eléyìí ó máa ṣiṣẹ́ fún ibà, eléyìí máa ṣiṣẹ́ fún ara ríro àbí eléyìí máa ṣiṣẹ́ fún cancer. Ní tó wá kù náà ni pé àwọn á yọ nǹkan yẹn kúrò wọn nílé tó máa jẹ́ bí defense lára ẹ̀. Òun la ṣe ń fáwọn èèyàn nímọ̀ràn yìí pé ká máa lo ewé àti egbò pọ́nbélé, ká máa lo chemical rárá. Wọ́n máa ń pe ewé kan ní ewé itọ́ ìgbín. Ewé itọ́ ìgbín yìí ewé tó lágbára púpọ̀ ni. Tó bá dọ̀dọ̀ àwọn eléwé ọmọ àbí àwọn tó yẹ pé wọ́n ń ṣe botany ẹ bèrè pé ewé itọ́ ìgbín. Ṣé ewé itọ́ ìgbín ó jẹ́ ewé tí ó ní àṣírí kan lọ́dọ̀ àwọn àgbàlagbà. Kí ló máa ń ṣiṣẹ́ fún náà ni pé tí èèyàn bá ní ulcer. Mo sọ ńgbà kan rí pé ulcer oríṣi méjì ni. Àwọn kan wà tó yẹ pé gastric ulcer ni, àwọn kan wà tó yẹ pé gas ló ń wá tó ń jẹ́ gas tó máa ń fi sí ẹ̀ lẹ́nu. Gas yẹn ó wúlò fún inú wa, òun ló máa ń ṣiṣẹ́ lórí oúnjẹ tá à ń jẹ. But tí wọ́n ti rí pé ó padà sẹ́nu, ìtọ́pẹ́ ni pé reflux tó padà sẹ́nu a máa dà láàmú máa tàyàn láyà, á nípa ìyá níta ó ń tọ̀ ọ̀tọ̀ nìyẹn. Nǹkan tó wà tó yẹ pé ulcer lòun náà ìyẹn máa ní bí egbò kéékèèké inú. Méjèèjì ni ewé itọ́ ìgbín ṣiṣẹ́ fún. Bàbá àlá ṣe ń lo ewé itọ́ ìgbín, òun ni a gún sí ìbàyí. Tó ti yé òun náà la gún yìí. Ewé itọ́ ìgbín yìí bá ṣe máa lò náà ni pé omi ọ̀gẹ̀dẹ̀ òun la máa ṣe, la máa fi lò ó. Bó tá a sọ nípa pé omi ọ̀gẹ̀dẹ̀ ká kọ́kọ́ lọ wò ó ká kà nípa ẹ̀ wípé banana sap àbí plantain sap, gbogbo igi banana méjèèjì náà ìkọ̀kọ̀ náà ni. But omi tó wá ń jáde nínú ẹ̀ tó máa fa omi yẹn jáde tí ẹ̀ máa sun omi yẹn dáa púpọ̀ láti jẹ́ pé ó dáa fún tí ẹ̀ máa fi nǹkan bá gé èèyàn báyìí tó máa fi sí ojú ẹ̀ tó ẹ̀jẹ̀ bá ń ṣe chìchì láti ojú ẹ̀ ó máa dá ẹ̀jẹ̀ yẹn ni. Ìyẹn omi ọ̀gẹ̀dẹ̀, ìyẹn omi tó ń fún jáde láti bí igi ọ̀gẹ̀dẹ̀ wọ́n lè fi dá ìgbìtọ̀. Tẹ̀lékè náà tó wà ní pé ó tún jẹ́ antibiotics ni tó lágbára púpọ̀ tí a bá lè máa lò ó. Bí a ṣe máa lò yẹn náà ọ̀tọ̀ ni. Tí a máa ti fún omi yẹn jáde dáadáa wọ́n á sè é. Because problem kan táwọn kan ń ṣe tó mọ̀ nípa pé àwọn ọ̀gẹ̀dẹ̀ etí ìrà ló máa ń sábà wà. Bó ṣe wà létí ìrà yẹn omi tó wà nínú ìrà yẹn náà ló ń fà wọnú. Ó lè kó ìdọ̀tí, ó lè kó àwọn kòkòrò míì sára. But tí a bá ti fún omi yìí jáde àfi kéèyàn ó sè é. Ìyẹn la fi sọ̀rọ̀ yẹn nímọ̀ràn pé tó bá fẹ́ lò pẹ̀lú ewé itọ́ ìgbín yìí, wọ́n máa kọ́kọ́ boil omi gbóná, wọ́n á da powder sí i, wọ́n á mú omi ìgbín yẹn wọ́n á fi sínú ẹ̀, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní lò ó. Ó máa heal nǹkan tó ń jẹ́ ulcer nínú. Mo ń sọ pé báwo ni wọ́n ṣe ń lo omi ọ̀gẹ̀dẹ̀ yìí fún infection. Tí a fẹ́ lò fún infection, á sè é dáadáa. Tó bá ti sè é dáadáa, ó máa wá èpo igi ọ̀gánwó, wọ́n á fi sè é, wọ́n á yọ, wọ́n á bẹ̀rẹ̀ sí máa mú antibiotics tó dájú ni. Tí a bá ní àwọn kòkòrò míì bí ẹ̀ńkúrò tara obìnrin, àbẹ́lómi ní kòkòrò tara ń yún, àbẹ́lómi sọ pé ó di pé wọ́n ní after typhoid, àwọn àìsàn kan tó máa ń ṣe tí wọ́n máa ń typhoid tán tó yẹ pé a kàn rí pé ara òun ń ṣe bákan, ara ń yún, ara ń já oúnjẹ kòkòrò yọ, kán lọ ṣe ewé epo ọ̀gánwó àti omi ọ̀gẹ̀dẹ̀ yẹn, wọ́n á sè á jiná, tó wà ló dáa fún un.
ìyẹn jẹ́ àǹfààní tó jẹ́ fún omi tá a lè rí níbi ọ̀gẹ̀dẹ̀. Mo á sọ ní pé ewé itọ́ ìgbín òun la fi ṣe powder jáde. Ẹ̀rí ọ́sà àìsàn tó yẹ pé ó ń dà wọ́n ẹ̀ láàmú púpọ̀ jù ní. Tí èèyàn bá gbìyànjú tó bá yọjú sí ilé-iṣẹ́ Holy Peace Herbal Research Center, á rí àǹfààní ṣe nípa ìtọ́jú àìsàn ọ́sà. Ògùn tá a ní fún àìsàn láti tọ́jú ọ́sà kò ń ṣe oríṣi méjì mẹ́ta mẹ́rin, ṣùgbọ́n ìta fẹ́ mú jáde lónìí, ta fẹ́ jẹ́ kó yàn jẹ àǹfààní ẹ̀, òun náà ni ewé itọ́ ìgbín. Ewé itọ́ ìgbín yẹn á wà mú ọ̀gẹ̀dẹ̀ tá a bá ti yọ jáde, tá a bá ti fún jáde, á jẹ́ kó pọ̀ dáadáa, ó lè tó bí 1 litre. Bí 1 litre yẹn a máa wá ṣe pẹ̀lú ewé itọ́ ìgbín àpẹ̀lú omi tó wá gbóná dáadáa, á lè pa gbogbo ẹni tí tó wá jẹ́ kòkòrò nínú ẹ̀. Ó dáa púpọ̀ fún àǹfààní aráalé. Ṣé rí omi ọ̀gẹ̀dẹ̀ àǹfààní tó wà nínú ẹ̀, ó yàtọ̀ sí pé ó ní in tó lè pa kòkòrò ara bíi antibiotics, àbí ó jẹ́ in tó yẹ pé ó lè jẹ́ kí egbò jiná. Yàtọ̀ sí yẹn, ó tún ní àǹfààní kan tó máa ń ṣe lára. Òun náà ni pé ó máa ń jẹ́ kí èèyàn ó máa ń boost immune system ara èèyàn. Ẹ rí i pé wọ́n máa ń mú omi ìgbín tó jáde láti bí ọ̀gẹ̀dẹ̀, wọ́n á tún wá ṣe pẹ̀lú oyin, wọ́n wá ṣe gbogbo ẹ̀ papọ̀, wọ́n fi ń ṣe oògùn tó fi ń boost immune system. Eléyìí jẹ́ àǹfààní fún àwa tá wà nílé. Ọ̀rọ̀ ṣókí nìyẹn nípa ewé itọ́ ìgbín. Lẹ́yìn ìgbà yẹn, a tún wá sọ nípa ewé tamudani. Wọ́n pè é ní paràn pupa, igi paràn oríṣiríṣi méjì ní. Ó náà láyé kéékèèké yìí, ìkú wà lọ́wọ́ mi. Wọ́n máa ń pè é ní egbò paràn. Eléyìí wá jẹ́ egbò paràn pupa. Egbò paràn pupa yìí, àǹfààní tó ń ṣe lára ó pọ̀. Tí èèyàn bá ní ara yúnyún, ó pẹ̀lú ní tàbí ṣe àwọn oògùn àtàpè nílé go herbal mixture tó máa ń ṣiṣẹ́ fún àìsàn ara yúnyún. Egbò paràn pupa lélẹ́yìí. Kòkòrò, yes. Egbò paràn pupa ó dáa púpọ̀ láti fi ṣe oògùn fún ara yúnyún. Then àwọn àìsàn míì wà tá a tún lò fún tí èèyàn bá ní iná ọ̀run, àbí tí èèyàn ní iná ọ̀run tó pé ó ń yún lára, wọ́n á ní pé kí èèyàn wá ṣàgéré, egbò ṣàgéré, egbò paràn pupa àti èso abèrè. Tí wọ́n ti wá èso abèrè pẹ̀lú mẹ́ta yẹn, á lọ ní àgúnmu kó máa fi ṣe tíì. Ó dáa fún iná ọ̀run èyí tó máa ń yọ síyàn lára tó máa wà ní gbogbo ara. Ẹ̀rí iná ọ̀run yẹn náà ó máa ń ṣe ojú, sọ pé ojú ẹ̀ tó wá yàn lágbára, tó wá débi ojú ẹ̀ náà àpọ́n, ó lè fa àìsàn ojú. Ẹlòmíì ní àìsàn ojú láti ibi iná ọ̀run ló ti di cataract tàbí glaucoma. Àwọn àfi fún àyàn ní àǹfààní pé egbò paràn òun lè tamudani. Egbò paràn yìí ó oríṣi méjì, paràn pupa wà, paràn funfun wà. Èyí tamudani là ń pè ní paràn pupa. Pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn. Ó jẹ́ ẹ̀kọ́ lára ẹ̀ lẹ́bi ṣe lè go. Láfi ṣe lè go mixture. Ẹ rí i pé ìwà wo taste ẹ̀ ó hàn lára ẹ̀. Ó jẹ́ ẹ̀kọ́ tí a fẹ́ kọ́yàn. Lẹ́ẹ̀kẹta, ilé tamudani òun náà pè ní ewé àsùnwọ̀n. Ewé àsùnwọ̀n òun la lọ yìí. Ewé ẹ̀ ni òun la lọ yìí, kẹtìrì. Ewé àsùnwọ̀n lélẹ́yìí. Òun nìkan náà dẹ̀ ni ewé àsùnwọ̀n lélẹ́yìí. Ṣé rí ewé àsùnwọ̀n yìí, oyin tó ń ṣe lára pọ̀. Asọ́ngbà kan nípa àwọn laxatives, àwọn nǹkan tí ó máa ń jẹ́ kéèyàn lọ sí tọ́lẹ̀tì wọ́ọ́rọ́wọ́, ara ẹ̀ ní ewé àsùnwọ̀n wà. Tí a bá ní àtọ̀sí yẹn tó pé ó ń tọ́ àtọ̀sí ọlọ́yún, ara ń ta fi ń tọ́jú ẹ̀ náà ni pé wọ́n á ní pé kó ń tọ̀ lọ lo àsùnwọ̀n. Tó bá mú àsùnwọ̀n tó bá sè é, á jẹ́ kó lọ sí tọ́lẹ̀ dáadáa. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá á ya gbogbo àwọn ìdọ̀tí yẹn dànù, á tọ́ dànù, ó dáa púpọ̀ fún. Yàtọ̀ sí eléyìí, àsùnwọ̀n wọ́n tún ń ṣe oògùn jẹ̀díjẹ̀dí tí ẹ̀rí àwọn àgbàlagbà lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ báyìí wọ́n á bù pẹ̀lú ẹ̀kọ ní ìrọ̀lẹ́ máa mú. Ìyẹn máa gbogbo ìdọ̀tí inú, nǹkan tó bá dùn, ìyẹn á yà dànù. Òun la gún sí báyìí, ewé àsùnwọ̀n. Ewé àsùnwọ̀n yẹn ó máa ń ní èso lórí bíi ìfẹ́jọ bíi yẹ́lò báyìí, ètò ìsìn bíi fúláwà báyẹn. Fúláwà yẹn kàn máa lọ gbé papọ̀ mọ́, òun ló lè máa rí pẹ̀lú ẹ̀ tó yọ wíníwíní yẹn. Ó dáa púpọ̀ láti fi fọ inú fún jẹ̀díjẹ̀dí ni o, àbí wọ́n wá ní infection lára ni o, ó dáa púpọ̀ jù fún. Yàtọ̀ sí yẹn, wọ́n tún máa ń lo ewé àsùnwọ̀n pẹ̀lú imí ọjọ́ fún èélá, fún ifo. Tí a bá ní kòkòrò ifo ní ara, wọ́n á ní pé mú ewé àsùnwọ̀n àti imí ọjọ́ kó fi ṣe gbogbo ẹ̀, kó fi máa pa bí ojú èélá yẹn.
pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá a rí pé a wà ibẹ̀ á clear á pa àwọn kòkòrò skin disease yẹn á pa kúrò. Then tó jẹ́ last one tí mo fẹ́ sọ òun náà lè amúdání ewé tá a lọ sí ìbáyé neem leaf ní ewé dóngóyárò òun la mú lọ́wọ́ yìí òun la lọ tá à ń pè ní neem leaf. Ewé dóngóyárò tá a lọ tá a dọ̀ sọ powder yìí ẹ rí i pé nígbà kan àwọn olóyìnbó wọ́n ṣe chloroquine àwọn tó jẹ́ quinine stuff yẹn òun náà fi ṣe tó bá tọ̀wò ẹ rí i pé òun àti chloroquine bákan náà ni tó bá kọ àwọn nivaquine all those ones yẹn gbọ́nà bá ewé neem tea yìí náà bá lọ. Ṣé wá rí ewé neem tá à ń sọ yìí àǹfààní tó ní nípa pé kí wọ́n fi tọ́jú ibà ó pọ̀. Nígbà kan wọ́n ní ẹ má lo chloroquine mọ́ nítorí máa ń yàn lára wọ́n ṣe àwọn oògùn míì jáde wọ́n ṣe àwọn oríṣiríṣi jáde wọ́n tó wá ń padà sórí ẹ̀ padà ń sìn. Kí ló fà á ní pé ó máa ń build immune system against kòkòrò. Nílẹ̀ wa nílẹ̀ Áfíríkà ń bí ẹ rí i pé wọ́n ní àìsàn tó máa ń pààyàn jù ó ní àìsàn ibà ó pààyàn jù púpọ̀ àwọn àìsàn tó kù lọ. Ẹlòmíràn kan àpẹẹrẹ ó sì kọjọ́ mẹ́ta ibà yìí kéré báyìí ló ṣe é ó dẹ̀ kí ló fà á ní pé tí bàbá ṣèyàn gbà míì tó bá wọnú ara tó bá yẹ ó tún lè wọnú ẹ̀jẹ̀ ó dẹ̀ lè wọnú brain tí bàbá wọnú brain ẹlòmíì á máa ṣe wọ́nranwọ̀nran wọ́n á rò bí wọ́n ṣépè fún ni kò dẹ̀ ń ṣe èpè ní tó fà á náà ni pé ibà yẹn ti wọ ọpọlọ ẹ̀. So eléyìí ó dáa pọ̀ jù fún láti ṣe ìtọ́jú ibà. Bá a ṣe máa ṣe ni pé tẹ́pẹ́ ibà yẹn ò tí ì wọra púpọ̀ ewé ìta ṣe ìlásán ó ti tó fún un bọ̀ tó bá ti wá wọra á ní pé kó ń tọ̀ kó lọ wá ewé òrúwọ kó fi kún un kó wá ewé òwú kó fi kún un kó wá èso jàgọyìn èso jàgọyìn ọsàn jàgọyìn kí wọ́n gangan kí wọ́n sè é pẹ̀lú ẹ̀ papọ̀ àti ewé làálì tí wọ́n bá sè é tó bá bẹ̀rẹ̀ sí ní mú nǹkan tó ń jẹ́ ibà á tọ́ dànù yóò ní àlàáfíà. Ẹ rí i pé ibà máa ń fojú rénu ẹ̀ pé nǹkan kékeré ni ibà kò kí ń ṣe nǹkan kékeré nípa pé ká tọ́jú àìsàn ibà ewé neem leaf yìí ewé tó lágbára ni ó jẹ́ ẹ̀kọ́ mẹ́rẹ̀ẹ̀rin tí a mú wá fún àwọn èèyàn wa. Then tí a fẹ́ fi kún òun náà ni nǹkan tí mo sọ nígbà kan nípa pé ọ̀nà mẹ́ta ni oògùn pín sí. A ní oògùn tá a fi ń wòyàn sàn tó jẹ́ ewé báyìí tọ́kọ̀ fi wòyàn sàn lásán. A ní idán oògùn tó pé tí wọ́n á ṣe kalẹ̀ ní eléyìí idán ni ṣé ti yé. Then àwa ní àbámọ̀dá àwọn àgbàlagbà nǹkan tó ń jẹ́ àbámọ̀dá ni pé wọ́n ní àbámọ̀dá kì í dá tiẹ̀ kó má ṣe. Ara àbámọ̀dá oògùn wọ́n gbé ojú ká sọ bíi méjì nínú ẹ̀kọ́ wọn lè fi jẹ àǹfààní lẹ́ni. Ẹ rí i pé táwọn àgbàlagbà fẹ́ ṣàdúrà fún ẹni tó yẹ kọ́ṣẹ́ tán wọ́n lè lọ mú oyin wọ́n á ní oyin yìí tọ́wò oyin yìí dùn ayé ẹ̀ máa dùn bí oyin ni àbámọ̀dá ni. Bíi lágbájá eku ẹ mọ́ àbí mọ́lẹ́mọ́ ń tẹ mọ́ kò kì í ṣe ọ̀fọ̀ ó ti yé sìn bẹ́ẹ̀ ló ṣe rí ọmọ máa ń bímọ púpọ̀ ni wọ́n wá fi ṣe oògùn fẹ́yàn pé lágbájá wọ́n bẹ̀rẹ̀ sí máa bímọ máa bí ọmọ rẹ̀ ni. So a fẹ́ kọ́ ara ní ilé ni nípa tó ń jẹ́ àbámọ̀dá tó lè pé àwọn oògùn gidi ni. Ṣé rí wọ́n máa ń pe eku kan ní eku onígbàlà wọ́n ní eku onígbàlà tí bá rí eku yẹn ó kọ ìlà sí gbogbo ara báyìí ni ìlà tó kọ sí gbogbo ara yẹn ní tí àwọn àgbàlagbà máa ń lò fún ni pé wọ́n ní bí ìgbàlà yẹn bó ṣe wà lára ẹ̀ yẹn ẹ̀ ní ba nínú ẹ̀ ó wà lára ẹ̀ ní ba nínú ẹ̀ àti ewé fèrè ẹ̀tù. Ṣé ẹni tí wọ́n bá wá ewé fèrè ẹ̀tù àti ewé eku onígbà ìlà wọ́n wá wá ẹyin ẹdìyẹ wọ́n wá fi ewé fèrè ẹ̀tù yẹn wọ́n fi ṣe ẹyin ẹdìyẹ yẹn wọ́n wá jó eku onígbà ìlà yẹn wọ́n kó yẹn mọ́ṣẹ́ á ní kó ń tọ̀ ń fi wẹ̀. Pẹ̀lú gbọ́dọ̀ tó bá ń jẹ́ àṣàsí àbí ẹnìkan fẹ́ ṣe aburú kan sí àbí wọ́n ta nǹkan kan sí kò ní kan lára kò ní kan tọ̀ lára nítorí wọ́n ní ewé fèrè ẹ̀tù omi tó wá fi sè kò kí ń mọ ewé kò kí ń mọ lára. Eléyìí jẹ́ àṣírí fún àwọn tó wà ní òkè òkun tó pé wọ́n ń bá àwọn èèyàn ṣiṣẹ́ tó pé ní tí wọ́n fẹ́ náà ni pé káwọn èèyàn ò nífẹ̀ẹ́ wọn. Wọ́n máa gbà lágbájá yìí tó bá wọn ṣe ó mọ̀ ọ́ ṣe o kò mọ̀ ọ́ ṣe o wọ́n máa hate ẹ̀ náà ni. Ẹ̀rẹ̀ tó pé ó gbà síbi iṣẹ́ ẹni tó gbà síbi iṣẹ́ òun ló máa kọ́ àwọn tó wà níbẹ̀ àwọn tó kọ́ yẹn wọ́n á tún gbé ṣọ̀gẹ́ ẹ̀. Á jẹ́ pé ọmọ òyìnbó náà wọ̀n yẹn o wọ́n wá gbé àwọn yẹn wọ́n á fi ṣe ọ̀gá ẹni tó kọ́ wọn ní nǹkan tó ń ṣe yẹn. Tètè wọ́n máa tó wá rí pé ó ti ń ṣe dáadáa tó wọ́n á bẹ̀rẹ̀ sí máa ṣe ọ̀tá ẹ̀. Eléyìí jẹ́ àṣírí fún yín ó jẹ́ àǹfààní fún yín torí pé kí ni tó bá ti á sà àbí tó bá ti ṣe ní aburú kó má bàa kàn yín
ẹ wá eku nígbà ìlà, ẹ wá ewé fèrè ẹtu, á wà fi ṣe ẹyin ẹdìyẹ. Tá a ti wá fi ṣe pẹ̀lú gbọ́dọ̀ tí ẹ bá fi ọṣẹ yìí wẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ agbá ọ̀tá kan ò ní ká. Ohun tí wọ́n bá ti ṣe wọ́n forí ara wọn gbé ni. Ìyẹn jẹ́ àkọ́kọ́ nínú tí a ń pè ní pé àbámọ̀dá ni tó yẹ pé kò gbọdọ̀ má ṣẹ tó àgbàlagbà ń lò. Ẹlẹ́ẹ̀kejì náà ni pé fún àwọn tó ń bẹ lọ́hùn fún ọmọ, ẹlòmíì ń bẹ lọ́hùn fọ́mọ, ó ti náwó títí gbogbo ohun tí wọ́n lè ṣe láyẹ̀ ni wọ́n ti ṣe fún. Nígbà tó ṣe gbogbo àwọn nǹkan yẹn fún tán, wọ́n wo ìfun ẹ̀, wọ́n wo ẹ̀dọ̀ ẹ̀, wọ́n wo ibi tó ń gbọ́ tó máa ń dúró sí, wọ́n ní pé ó wà òkè. Wọ́n tún wo tọkọ ẹ̀ náà, wọ́n ní pé àtọ̀ ọkọ ẹ̀ wà dáadáa. Wọ́n síbẹ̀síbẹ̀ oyún ò dúró. Wọ́n wá sọ wọn pé gbogbo táwọn ṣe yìí kò yẹ kó má dúró. Wọ́n á ní pé kó ń tàn lọ wá epo ẹ mọ́. Wọ́n á máa ní pé àbímọlémọ òun náà ni ti epo ẹ mọ́. Wọ́n wá ẹ̀ tó wá wá epo ẹ mọ́ yìí, wọ́n wá fi ṣe àsìjẹ. Wọ́n á lọ wá ewé ìṣàwérè pèpè, wọ́n á wá ewé ìdàgbà. Ewé ìdàgbà ẹ̀ rí pé ó ní kíní kan tó gùn gbọọrọ báyìí. Ètò gùn gbọọrọ yẹn náà máa lọ pẹ̀lú ewé ìṣàwérè pèpè yẹn. Pẹ̀lú ètò wá sí pẹ̀lú epo ẹ mọ́ fún tọ̀hún pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá ọ̀lẹ inú abẹ́ẹ̀ sì sọ fún ọmọ. Ẹ wo tá a sọ yìí, àwọn èèyàn wò pé báwo ló ṣe relate mọ́ pé kéèyàn ò bímọ níbi àṣẹ Ọlọ́run ọba nìyẹn. Ìyẹn ni àṣẹ Ọlọ́run tọ́lọ́run fi sí ara ewé àti egbò. Ìyẹn ní àwọn ẹlòmíràn kan béèrè pé nínú àwọn oògùn wọn tá a ṣe àṣekọ́ta pé ní magic ointment. Magic ointment yẹn ń ṣiṣẹ́ fún àwọn tó bá ní àìsàn stroke. Tó bá ti bẹ̀rẹ̀ sí ní fi wẹ̀ báyìí, tó bá ti bẹ̀rẹ̀ sí ní fi wẹ̀ tó fi ń para, iṣan ẹ̀ tó ti bẹ̀yẹn á bẹ̀rẹ̀ sí ní máa jí padà. Wọ́n wá ń béèrè pé báwo lè ṣe rí bẹ́ẹ̀. Wọ́n rò pé magic kan ni. Wọ́n mọ̀ pé n tó ń jẹ́ àbámọ̀dá nìyẹn. Àbámọ̀dá ò gbọdọ̀ dá tiẹ̀ kó má ṣe. So ìwọ tí o bá ní àìsàn ní ara, ewé àti egbò náà ń fàṣẹ sí púpọ̀ o. Àṣẹ tó lọ́n fi sí òun náà là ń lò táwọn èèyàn fi wá ń dúpẹ́. Ẹlòmíràn wà tó yẹ pé orí fífọ́ ló máa ń ṣe ní gbogbo ìgbà. Borí fífọ́ tó máa ń ṣe yìí, ara àfàdìmọ̀ tó máa fún ni pé lágbájá ṣé o máa ń sùn dáadáa. Ẹlòmíràn àìkí ń sùn dáadáa òun ló fà tó fi ń ní orí fífọ́. Ẹlòmíràn dẹ̀wà tó pé ó máa ń ṣe wàhálà tó pé tó bá dẹ́nu iṣẹ́ báyìí á kàn máa tò gbé ni. Kò ní lè kó ó máa rẹ̀ tó ti ṣe wàhálà púpọ̀. Ó gbìyànjú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ máa sinmi dáadáa nítorí pé àlàáfíà òun lògùn ọrọ̀. Ewé àti egbò Ọlọ́run jogún ẹ̀ fún wa láti wá ọ̀nà àbáyọ àlàáfíà. Pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ó gbóògùn o. Àmín o. Àní ṣàárẹ̀ tí ó gbóògùn. Lára àwọn oògùn tí iléeṣẹ́ yín ti gbé jáde fún àǹfààní ẹni tó bá ṣẹ̀ ń wò wá fúngbà àkọ́kọ́ tí ò tí ì mọ̀, kẹ́ ṣàlàyé fún wọn. Ẹ ṣeun olóòtú. Ẹ rí i pé a dúpẹ́ f'Ọlọ́run. A kì í ṣe kí wọ́n porúkọ ẹ̀, a kì í ṣe àìmọ̀fólóko. Wọ́n ní kíní kò kì í ṣe òdú ni bẹ́ẹ̀ ni. Òdú kì í ṣe àìmọ̀ fún olóko. A ti ṣe àwọn oògùn oríṣi jáde nílé iṣẹ́ Holy Peace Herbal Research Center nílùú Abẹ́òkúta. Débi pé àwọn èèyàn gan ti wá ń kọ́ ẹ̀kọ́ níbí nípa ewé àti egbò, nípa connection tá a ní pẹ̀lú Triumph Biblical University. Àwọn náà ń sẹ̀dá àwọn textbook táwọn èèyàn ń lò fún wa. Ìwọ tó bá register láti kọ́ ẹ̀kọ́ nípa ewé àti egbò, wọ́n ò fún ẹ níwèé tó máa lò. Wàá dẹ̀ wá máa kọ́ practical nílé iṣẹ́ Holy Peace Herbal Research Center. Oògùn tó mú dání yìí tá a pè ní pillar powder yìí, ara oògùn tá a ṣe nìyẹn. Wọ́n máa ń pe egbò kan ní egbò gbọ̀nyìngbọ̀nyìn. Ẹ rí i pé àgbọn tá a fi ṣe àwọn oògùn wa kò sí pamọ́ nú ẹ̀ nítorí pé a fẹ́ kọ́wọn tẹ̀ lọ ṣe research lórí pé ṣé bẹ́ẹ̀ lórí àbẹ́ẹ̀kọ́. Wọ́n ń pe egbò kan ní egbò òṣùṣún, wọ́n ń pè kan ní ọ̀gángán, wọ́n ń pè kan ní okó òbúkọ. Òun lápapọ̀ pẹ̀lú okó esé níwọ̀nba la fi wapọ̀ la fi ṣe àwọn tá a pè ní pillar òpómúléró. Eléyìí kì í ṣe drug pé okó yẹn máa le sílẹ̀ àbí nǹkan ọmọkùnrin yẹn máa le sílẹ̀ ní alábàádì. Eléyìí ó tó máa ṣe náà ni pé ó máa jẹ́ kí flow ẹ̀jẹ̀ láti brain máa fún messages láti sí heart wa, á send flow ẹ̀jẹ̀ síbi nǹkan ọmọkùnrin, á dẹ̀ lágbára dáadáa. Ẹ̀yin tí pé ẹ̀ ń fẹ́ kí nǹkan ọmọkùnrin ó lágbára, wá lọ ń lo oògùn drug, ó léwu, a ní rí àìsàn rọpárọsẹ̀ o, a ní kú ikú òjijì o. Ẹ lo pillar powder, ó máa ṣiṣẹ́ naturally, á jẹ́ kéèyàn wà okay dáadáa láti lè báyàwó ẹ̀ ṣe. A ṣe pẹ̀lú ewé àti egbò, pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn. Yàtọ̀ sí eléyìí, àwa náà la ṣe Joy Woman. Mo sọ nípa obìnrin tó pé wọ́n ti tọ́jú gbogbo rẹ̀ pátápátá, wọ́n ti ṣẹ́ẹ̀kì ara rẹ̀, síbẹ̀síbẹ̀ náà kò tí ì wà lóyún. Ẹ wo Joy Woman yìí, ó da púpọ̀ jù fún tá à ń pè ní amúnútòrò. Eléyìí amúnútòrò ní tóbi máa ń bẹ lọ́hùn fọmọ tí wọ́n ti ṣẹ́ẹ̀kì pé nǹkan kò ṣe lára o,
tó bá bẹ̀ sí lo eléyìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá á bí ọmọ á lóyún lógo Ọlọ́run àwọn èèyàn ń dúpẹ́ lórí ẹ̀ ó dẹ̀ rí bá a ṣe fẹ́ kó rí a dúpẹ́ fọ́lọ́run pé púpọ̀ ń tà ń sọ àwọn èèyàn ń dúpẹ́ lórí wọn rí pé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ tó Holy Root Vision Powder tá a pè ní ojú ẹ̀dán kì í fọ́ wọ́n lójú ẹ̀dán kì í fọ́ kò ń ṣe bóyá pé oògùn àbí spiritual kan àbí nǹkan ni ewé àtegbò ni akọ̀sọ́ ló kọ́ yẹn pé ojú ẹ̀dán kì í fọ́ tí yẹn bá ń lo eléyìí wọ́n ní pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá ojú ń tọ̀wọ̀ ní fọ́ gbogbo àìsàn ojú tó wà ń dà láàmú kọ́kọ́ gbìyànjú kọ́kọ́ máa lo eléyìí náà kò ní jẹ́ kí ojú yẹn ó bàjẹ́ ju bó ṣe wà lọ then àwa ṣàmútọ́ máa bẹ̀ sí máa lò fún ó jẹ́ cataract ni ó jẹ́ glaucoma ni o tó máa lò fún ẹ̀ gbogbo eléyìí á kọ́ dín nǹkan ẹ̀ débi pé kò ní jẹ́ kó bàjẹ́ torí pé tójú bá ti bàjẹ́ kò sí àtúnṣe fún wọn o lẹ́yìn ìgbà yàrá la ṣe Osconto capsule ẹ wo Osconto capsule òun eléyìí a ṣe olómi ẹ̀ náà tá a pè ní Osconto mixture kí ni àwọn eléyìí ń ṣiṣẹ́ fún ó dáa fún inú kíkùn ó dáa fún kí obìnrin fẹ́ ṣe nǹkan oṣù kó máa dà láàmú Osconto mixture ó dáa fún cholesterol tó bá pọ̀ jù lára Osconto mixture ó dáa fún àwọn ìyá wa tó ti wọ menopause tí wọn ò ṣe nǹkan àlejò mọ́ ẹgbẹ́ tó ti wọ menopause tó máa ti ṣe nǹkan àlejò mọ́ hormones tó wà lára wọn á máa ṣiṣẹ́ á máa daṣẹ́rú gbàlẹ́ ló máa ní pé ara wọn ń gbóná jù obìnrin míì nígbà tó àwọn àmàmà wa míì tó ń ṣe nǹkan àlejò mọ́ èyí máa ní pé gbogbo ìgbà ni ó máa ń rẹ̀ òun gbogbo ìgbà ni ara yún gbogbo àti tó máa lo ara ẹ̀ ló fà á kó máa lo Osconto herbal capsule àti Osconto herbal mixture ó dáa púpọ̀ oògùn tó ń polówó ara ẹ̀ ní yàtọ̀ sí yẹn a ṣe Lego mixture ó rèé fún ara yíyún blood purifier ni mò ń sọ pé ara ń tá a fi ṣe òun náà ni aloe vera wà nínú ẹ̀ parun pupa tí mo dárúkọ lẹ́ẹ̀kan yẹn ó wà nínú ẹ̀ ó dáa láti máa fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ ẹlòmíì wà pé ó ní blood clogging ṣe pé ẹ̀jẹ̀ máa ń dì tí ìwádìí rẹ̀ sí ní dì ó máa block flow ẹ̀jẹ̀ lọ sí brain gbà mí ó dẹ̀ lè fa atherosclerosis eléyìí ó dáa fún bíi blood thinner ni blood purifier ni Lego herbal mixture ó dáa fún ọkùnrin ó dáa fún obìnrin kì í jẹ́ kí wọ́n ní àìsàn rọpárọsẹ̀ nítorí pé n tó lè fà á yóò kọ díẹ̀ a ní àwọn oògùn náà tá a tún ṣe lóríṣiríṣi àwọn náà la ṣe HPLD vein HPLD vein eré dáa fún iṣan tí o bá ti wá rí pé ó ti ń di pé ẹsẹ̀ òun ò ṣeé gbé àbó rí pé òun wọ́ ẹsẹ̀ ńlẹ̀ ní gbogbo ìgbà ẹlòmíì á rí pé ẹsẹ̀ á máa rìn tàgítàgé ẹlòmíì á dà pé ẹsẹ̀ fẹ́ ṣubú ńgbà míì ẹlòmíì ẹsẹ̀ akọ̀lọ́dé ṣe pìkì lẹ́ẹ̀kan náà ni ẹlòmíì ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní wú pé akọ̀mọ̀dé ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní wú nísàlẹ̀ HPLD vein ní kẹ́yà lọ lò nítorí pé a gbọ́dọ̀ ṣe sùúrù kí nǹkan burúkú bá wa o ẹlòmíì nítorí pé kò fara ti ẹlòmíì kò kọ́bí ara sí lórí fa stroke HPLD vein ó da púpọ̀ tó bá máa lò ó á dà sínú omi ọsàn ẹ̀wẹ́ á ní kéèyàn ó fi owó ẹyọ sí owó ẹyọ 2 àbí 9 ló máa fi sí ẹrí owó ẹyọ kò ń ṣe pé spiritual something kankan owó ẹyọ calcium ni tó bá ti lọ owó ẹyọ ní shell tó wà lára kí ni ń sọ orúkọ ẹ̀ àwọn kòkòrò odò àwọn bí ìgbín odò shell yẹn náà ní kòkòrò okun inú òkun ló wà so tó bá ti wá lọ ó ní calcium àti zinc lára so ó máa boost calcium ara tí ó ń jẹ́ kí èèyàn lè ní àìsàn wósẹ̀wósẹ̀ àbí àìsàn ní egungun HPLD vein iléeṣẹ́ Holy Peace Herbal Research Center àwọn ará gbé jáde ó dẹ̀ dáa púpọ̀ ó ń ṣiṣẹ́ púpọ̀ a tún ní àwọn oògùn tí a tún ṣe bíi abioticin lélẹ́yìí ó jẹ́ antibiotics fún ọkùnrin àti obìnrin tí a bá ní àìsàn káìsàn inú ń dà láàmú ni o inú ẹ̀ ń wú ni o ẹ̀gbẹ́ kan inú ń lé ni o àbí ara ń jáyàn jẹ ní gbogbo ìgbà àbí ibìkan dédé wú lábàdì abioticin ní ká lọ lò ó dáa púpọ̀ jù fún a tún ṣe àwọn oògùn tá a pè ní aládotherapy gbogbo ayé ti mọ̀ ẹni tí ò bá tí ì mọ̀ ẹ sọ fẹ́ni tó ń gbọ́ ṣe ń gbọ́ mi ẹ sọ fún ò tí mọ̀ pé oògùn hypertension ti jáde láti iléeṣẹ́ Alado Herbal Research Center ó dáa púpọ̀ fún hypertension tẹ́ ẹ bá ti ní eléyìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá o ò nílò nǹkan nípa oògùn yìí ó máa lò ó kú ni bẹ́ẹ̀ kọ́ ẹ rí i pé àwọn oògùn rán eléyìí máa lò ó títí wọ́n á fi kú ni kó máa lò bẹ́ẹ̀ kọ́ o ẹ lọ lo aládotherapy fún blood pressure ẹ gbà pé ewé ń bẹ oògùn wà yóò mọkùnrin dé bá hypertension pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá ó dáa púpọ̀ jù fún èsì ẹ̀sìn ó dáa púpọ̀ jù fún a ṣe organic organ náà tó pé òun ló ń ṣiṣẹ́ fún hepatitis B a ṣe ẹ̀rọ jẹjẹrẹ tó ń ṣiṣẹ́ fún cancer tó ń prevent cancer ẹ wo organic organ yẹn àwọn èèyàn ti lò ó àníkẹ́ lómi lo oògùn yẹn ó máa lò fún oṣù 2 sí 3 kó wá lọ sí test because viral load hepatitis B
ó máa ń pọ̀ lára ju ara lọ àtẹ́lẹ̀ tó lò tó ní pé bóun ṣe lò láàrin oṣù kan òun ti wà òkè ẹlòmíì kẹ̀ríkẹ̀ òun láti lo tiẹ̀ fún bí oṣù 3 sóṣù 4 tó pé viral load hepatitis wà lára ẹ̀ yẹn ó pọ̀ òun ni a ṣe máa ń fọ̀yàn ní ìmọ̀ràn ẹ kọ́ lọ ṣe test ẹ mú result ní wá ká lè mọ bí ó ṣe tó lára organic organ ó dá pọ̀ jù fún hepatitis B a dẹ̀ ní àwọn èèyàn tí wọ́n lè testify sí lílo ẹ̀ fún aládùn therapy tí mo sọ a ní àwọn èèyàn tó ń testify fún oògùn hypertension wa tó dẹ̀ ń dúpẹ́ lórí ẹ̀ ewé àti egbò dára púpọ̀ ẹ má yẹ ká fi ṣeré o eléyìí ò ní pé àwọn fi orí bọ òrìṣà kan kò ní pé àwọn ń forí balẹ̀ fún nǹkan kan ewé àti egbò tọ́lọ̀ ń dá fún wa náà ni àwọn olóyìnbó gẹ́gẹ́ mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n ti rí pé chemical composition tó wà nínú ewé àti egbò òun náà fi ń mú àwọn oògùn jáde lóríṣiríṣi àwọn àti ṣe oògùn nílẹ̀ yìí nílé iṣẹ́ wa yìí tá a ti kó jáde fáwọn tó ń ṣe oògùn àwọn ewé báyìí tó bá ṣe àwọn ewé jáde àwọn bá wọn ṣe báyìí máa refine ẹ̀ àwọn bá wọn ṣe àwọn páàkì báyìí àgbẹ̀ fún wọn fi ń ṣe oògùn jáde fún èèyàn wa ń bẹ ni wọ́n tó bá rí kùdìẹ̀kudìẹ ní ara ó lè pe nọ́mbà wa fún ìmọ̀ tàbí àlàyé lórí 07031002744 tàbí 08028121088 ẹ lè rí wa ní àwọn Facebook wa ẹ lè rí wa lórí social media as Dr. Babalado Healing Center nípa ewé àti egbò Ọlọ́run fún wa ṣe àdẹ̀ndúpẹ́ lórí ẹ̀ kò ń ṣagbára wa o àánú Ọlọ́run bá ní àti ìmọ̀ tí a fi ń wá ìmọ̀ kò ń ṣe ara ẹlẹ́ ẹnìkan ẹ jẹ́ á wá ìmọ̀ nípa ewé àti egbò lè máa tọ́jú ara tó pé àlàáfíà òun lògùn ọ̀rọ̀ ẹ lè rí ògùn ara ní New York ẹ lè rí à ní Indianapolis ẹ rà ní Manchester ní London ní ọ̀dọ̀ Alpha and Omega ní Dusty Market ìbádìí ẹ lè fẹ́ ra ògùn Babalado ẹ lè rí ògùn ara ní Abuja ẹ pe nọ́mbà wa á fún yín nọ́mbà yẹn tó bá wa tàlà Abuja ògùn wà ní Èkó ní Sẹ̀lẹ̀ bus stop ní Ègbè bọ̀ ní ọ́fíìsì wa tàbí sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ní nọ́mbà 4 Babalado Close Ọpẹ́ Olúwa Ìta Ọ̀ṣì nílùú Abẹ́òkúta nọ́mbà ilé ẹ̀kan sí ẹ pé fún ìmọ̀ràn àti àlàyé 07031002744 tàbí 08028121088 a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn o. tó àní ṣàárẹ̀ tí ò gbóògùn atátó ìyọ́dún kò ní jù wá ń lọ fún tàsìkò yìí adúgbò pọ̀ lọ́wọ́ yín Babalado bá a ṣègùn olúbarìbá títí ìgbà míì tá a tún máa pàdé Ọlákúnlé Fásùgbà ló kọ mi ire o. Babalado ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan Babalado gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí Babalado fúnra ẹ̀kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ Babalado fúnra ó ti dé láti abúlé aládò ìlú olórí méje ní ìlú Ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí Babalado. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba Lego herbal mixture àti Osconto capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. wo ṣé ká má dára wa gbogbo oògùn kan péré ẹ̀ ewé àtegbò pọ́nbélé nìkan ìlà iṣẹ́ o. ẹ máa pe Babalado 08028121088. dúpẹ́jọ́ ó yá dúpẹ́jọ́. ọpẹ́ la mú wá o. ọpẹ́ la mú wá. ọpẹ́ la mú wá. àwa dúpẹ́ fọba tó dá wa sí. ọpẹ́ la mú wá. ọpẹ́ ìyìn ọpẹ́
bọ́dún tuntun bá wọlé a ò ní ṣe tàwa lọ́gbẹ̀ wọn. àní bó bá ṣe pọ̀n mọ́ ló ká bó bá ṣe pọ̀n mọ́ ló ká bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tàwa lórí àìsàn o. ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa dádì mẹ́mí brothers sisters máa ronú mọ́. àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. bó ní kòrò ọ̀la máa dùn máa kí máa kí. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. irọ́ ni. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. figagbága. pẹ́pẹ́ fúru mọ́tò ìwọ lọ tó ìwọ lọ sí wọ́n ń bọ́ sọ òkú nígbà ẹ̀gà tó ń yọ ikú pa á bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o wọn ara rẹ̀. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje. bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀g mo ní mọ́tò. ọlọ́kadà gbé yọ lọ́tún gbé yọ lọ́sì ó gbẹ̀yìn yọ ó. pẹ́pẹ́ fúru ọlọ́kadà ó la mọ́tò dáadáa. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. figagbága. ẹ̀bùn lórí gbọ́gbá gidi ẹ̀bùn lọ́rọ̀ sísọ fún mi. ẹ̀bùn lórí gbọ́gbá gidi ẹ̀bùn lọ́rọ̀ sísọ fún mi. mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì MC Man bàbá mo jẹ́. Fáṣùgbà máa ń wí o. ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń dẹ́rìn pòṣónú. tí mo fi ń dẹ́rìn pòṣónú. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. figagbága. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. figagbága. Yorùbá Gidi TV.